لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كلام الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أدعو فún Ọlọ́run Ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wa alihi wasallam. Ọba náà ọba tákì ní ọba tí ó sọ wákùn di èní abẹ́lọ́ ọba nínú ọlá ńlá rẹ̀ kí ó mọ̀ jẹ́ kápẹ́sẹ̀ sẹ́yìn nínú Islam láíláí àti àwọn ọmọ àti àwọn àmọ́rọmọdọ́mọ wa kí Ọlọ́run jẹ́ kí Ọlọ́run ṣe wá lẹ́nu tí ó mọ̀ gbé ẹ̀sìn rẹ̀ ga tí ó sì kú lórí Islam. Atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wa alihi wasallam, ẹni tí Ọlọ́run bá rán sí wa láti yọ àwọn ènìyàn nínú dhulumati ila nur, láti mú wọn kúrò nínú òkùnkùn shirk wá sí inú ìmọ́lẹ̀ Islam. Bẹ́lọ́wọ́n bá kí Ọlọ́run bá wá ṣe kẹ́gẹ̀ fún Ànábì sallallahu alaihi wa sallam. Ilé ìtàkùn bára wa sọ̀rọ̀ lónìí òun náà ni al-mahram. Kí là ń pè ní mahram? Wọ́n ni wọ́n mọ̀ láti bí haruma. Òun ni pé ẹlẹ́tọ̀ èèwọ̀ àbí nǹkan àbíwọ̀, òun ni mahram mi, nǹkan àbíwọ̀. So tá bá ń sọ pé mahram ní istilah ó mí ní pé ẹni tí ó máa ń dúró fún obìnrin, ẹni tí obìnrin lè fọkàn tán, ẹni tí ó lè dúró fún obìnrin nígbà tó bá fẹ́ ṣe ìyàwó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So in tá ń pè ní mahram yìí a ti gbọ́ yíwá yẹn pé ọkùnrin ló máa ń jẹ́ mahram. So mahram obìnrin ọkùnrin ló máa ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni tí Islam gbé lè kalẹ̀? A rí pé kí Islam tó dé ní táìmù jahiliya, àwọn obìnrin wọ́n jẹ́ nǹkan táwọn Lárúbáwá máa ń treat as property, nǹkan tí ò ní value. So wọ́n máa ń kún wọn lẹ́rú, wọ́n lè ṣe sùtá pẹ̀lú wọn. Àwọn obìnrin ò ní fọkànbalẹ̀ tó bá jáde tó bá ti kúrò láwùjọ wọn. So Islam gbé mahram kalẹ̀ láti fi sọ fún wa wípé Islam pọ̀ obìnrin lé dáadáa. So rí pé nínú hadith fẹ́lẹ́sẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam sọ wípé Ọlọ́run ọba yín kọ nǹkan mẹ́ta fún yín o, ó sì ṣe nǹkan mẹ́ta ní ẹ̀tọ́ fún yín. Ara rẹ̀ ni pé Ọlọ́run ọba yín kọ̀ fún yín kí láwà kọlù, wọ́n ní wọ́n pé ọ̀rọ̀ tí ò sójú èèyàn, òfófó kíyàn mọ̀ ṣe kíni, kíyàn mọ̀ sọ. Ànábì sallallahu alaihi wasallam sọ wípé kíni wà ida'atul mal, kíyàn mọ̀ sọ olúfò, kíyàn mọ̀ náà nàkúnà. Ànábì wá ní àti ewó tún ní wà wa'dul banat, àti ká máa bo ọmọ mọ́lẹ̀ láàyè, ọmọ kíni, ọmọ obìnrin. So eléyìí ó jẹ́ àṣà tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá. So alhamdulillah Islam ṣe kíni, Islam kọ ilé. A rí pé nígbà tí àwọn jahiliya náà wọ́n yìí pé ogún fóbìnrin, wọn ká obìnrin ní ẹni tó máa ṣe kíni, lẹ́ni tí ó máa ń gbé orúkọ bàbá rẹ̀ ga. So tí báyìí nìsí Ọlọ́run bá ń sọ fún àwọn Kùránì pé kíni wa idha bushira ahaduhum bima daraba lirrahmani mathala dhalla wajhuhu muswadda. Tán bá fún wọn ní ẹni kọ̀ọ̀kan wọn nírò ipò bí obìnrin inú rẹ̀ dùn. So tí báyìí nìsí tán bá fún ẹni kọ̀ọ̀kan wọn nírò pé bí obìnrin lẹ́bí inú wò nídùn. Àmọ́ Islam ó pọ̀ obìnrin lé, ó fún wọn ní ogún. Islam dáàbòbò wọn, Islam fún wọn ní ìjì láwùjọ. Ẹ rí pé àwọn bàbá wa nígbàtà kéré wọ́n máa fẹ́ pín ogún gbà yẹn, wọ́n máa lọ́nà bí sọ máa pín ogún, wọ́n sọ pé ìkan ìdígi, ìkan orí òjò orí. So nígbà mẹ́wàá ẹ rí pé obìnrin tó bá ti pẹ́ nílẹ̀ ọkọ̀ gbàmí ọlá kò bímọ, ó sọ pé kò tọ́ sógún. Gbogbo eléyìí ni Islam ṣe kíni, gbogbo eléyìí ni Islam kọ̀. So ara ọ̀nà tí Islam gbà pọ́n àwọn obìnrin lé òun náà ni pé ó yan kíni, ó yan mahram fún wọn. Ta ni à ń pè ní mahram ní inú sharia? Mahram òun ni pé ẹni tí obìnrin ò lè fẹ́ abadan, ẹni tí obìnrin ò lè fẹ́ láyéláyé. So tí báyìí ní òun ni mahram tó súnmọ́. So ọ̀nà mẹ́ta
ni ọkùnrin fi máa jẹ́ mahram obìnrin àkọ́kọ́ ni pé kíni àkọ́kọ́ ni pé an-nasab kẹjẹ pa wọ́n pọ̀ ẹ̀kejì ni al-musahara tí wọ́n jẹ́ àna ara wọn àna ìjánu ara ẹni ẹ̀kẹta ni pé ni ar-radaa tí tí báyìí sí kíyàn fún yàn lọ́mú kékeré so ẹni tá bá pè ní mahram obìnrin nǹkan mẹ́ta ni àwọ̀ sára ẹniyẹn tí nǹkan mẹ́ta yẹn bá ti pé ẹniyẹn ti tó láti jẹ́ mahram obìnrin ẹniyẹn alákọ̀ọ́kọ́ òun ni pé a sọ pé ẹniyẹn gbọ́dọ̀ lé ẹniyẹn olè fún obìnrin yẹn láíláí so nǹkan ní wọ́n gbá mi tó jẹ́ pé a kọ̀ fọ́kùnrin láti fi obìnrin àmọ́ ẹ̀kọ́ yẹn kò ṣẹ̀kọ́ láíláí ẹ̀kọ́ fúgbà díẹ̀ ni gẹ́gẹ́ bí nìsí tí ọkùnrin àgbàtàbúrò ọkùnrin tọ́gbọ́n bá fẹ́yàwó tó bá kú àbúrò lè fẹ́ yàwó tẹ́gbọ́n rẹ̀ fílẹ̀ yẹn àmọ́ nígbà tẹ́gbọ́n sì wà láyé tán fẹ́ra wọn àbúrò lè ṣe kíni àbúrò lè fẹ́yàwó ẹ̀gbọ́n rẹ̀ so ní tá fi kọ̀ fún àbúrò gbà yẹn kíkọ́ ìgbà ni pé ọlá ẹ̀pẹ́gbọ́n rẹ̀ ló sì ń fẹ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin méjì obìnrin èyàn lè fẹ́ obìnrin tó bá kú èyàn lè fẹ́ àbúrò ẹ̀gbọ́n rẹ̀ aha so ẹni tá bá pè ní mahram obìnrin kò lè fẹ́ obìnrin yẹn láíláí àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé Islam gbọ́dọ̀ fi rinlẹ̀ fún wa wípé ẹni yẹn mahram ẹ̀ agbọ́dọ̀ rẹ̀rí tó sọ fún wa pé kíni tó sọ fún wa pé mahram ẹni ó gbọ́dọ̀ jẹ́rìí tó yanjú tí ṣe ẹ̀rí tí ẹnu kọ́ omi ni pé ẹ̀rí tá rí láti inú Qur'an àti ẹ̀rí tá rí láti inú Sunnah Nabi sallallahu alaihi wa sallam ìbáṣepọ̀ láàrin ẹni yìí àtóbìnrin yẹn naturally ó gbọ́dọ̀ jẹ́ báṣepọ̀ tó jẹ́ pé kìí mú báṣepọ̀ wípé ká mọ̀ ní ṣáwà ká mọ̀ gbádùn pẹ̀lú pé èèyàn báyàn ṣe àbẹ́yàn báyàn sọ̀rọ̀ nígbàtí ayé ò tí bàjẹ́ ní àwùjọ tó bá dáa so a sọ wípé ọ̀nà mẹ́ta ni obìnrin fi wọ́n jẹ́ gbàjẹ́ mahram ọkùnrin mú fún gbàjẹ́ mahram fóbìnrin àkọ́kọ́ ni pé a ní pé an-nasab kan wọ́n jẹ́ fámílì ara wọn tàbáwọn ní fámílì tàbí lè jẹ́ mahram obìnrin nínú fámílì àkọ́kọ́ ni pé kíni bàbá rẹ̀ lè jẹ́ mahram rẹ̀ ẹ̀kejì ni bàbá rẹ̀ bàbá lókè báyẹn ara rẹ̀ náà ni ọmọ tó bí bábílẹ̀ jẹ́ mahram fún ọmọ rẹ̀ ọmọ lọ báyẹn ara rẹ̀ náà ni ẹ̀gbọ́n àbúrò rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n àbí àbúrò rẹ̀ lọ́kùnrin lè ṣe kíni ó lè jẹ́ mahram fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin àbí àbẹ́gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin ó náà lè ṣe mahram fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ́mọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n obìnrin àbọ́mọ àbúrò rẹ̀ lè ṣe kíni ó náà lè jẹ́ mahram fún ara rẹ̀ náà tún ni pé al-musahara nípa marriage báwo ni èyàn ṣe mọ́ di mahram fóbìnrin nípa marriage wọ́n ní pé kíni bàbá ọkọ ọkùnrin ó lè ṣe kíni ó lè di mahram ẹ rí pé tóbìnrin bá fi lè fẹ́ ọmọ ọ̀tún lè fẹ́ bàbá rẹ̀ mọ́ láyé ó yàtọ̀ sí ẹ̀gbọ́n tàbí òkúta sọ tóbìnrin bá fi lè fẹ́ ọmọ èèyàn ó lè fẹ́ bàbá rẹ̀ mọ́ so bàbá ọkọ obìnrin lè jẹ́ mahram fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí màmá rẹ̀ fẹ́ bẹ́ẹ̀ obìnrin wà nígbàtí ìyá rẹ̀ kọ bàbá rẹ̀ ó wà lọ fẹ́ lómi ẹni tí ìyá rẹ̀ padà fẹ́ yẹn ọmọ ò lè fẹ́ mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni stepson obìnrin lọ fẹ́ èèyàn ẹni tó fẹ́ yẹn ẹni tọ́mọ̀ yẹn sí kọ́kọ́ bí tẹ́lẹ̀ tó jọ́kùnrin ó lè jẹ́ mahram náà fún so eléyìí ni kíni eléyìí ni ti nikah bí èyàn ṣe ń gbà jẹ́ mahram obìnrin láti wára kíni látara al-musahara látara pé yàn jẹ́ ànárí yẹn ẹlẹ́kẹta òun ni ìfúnnilọ́mú anábi ni yahrumu mẹ́nà kíni mẹ́nà rada'ati ma yahrumu mẹ́nà nasab in tí ó máa ń sọ èyàn dé léwàrí èyàn nípa ẹ̀jẹ̀ ó lè ṣẹlẹ̀ nípa kíni nípa àyàn fúnnilọ́mú náà ó yá ń gbà tí wọ́n bí yàn ẹni tó fún yàn lọ́mú so tí wáyé nísìn bàbá tó bí ẹniyàn èyàn lè fẹ́ so ọmọ tẹ́ni náà bá bí èyàn lè fẹ́ ẹ̀gbọ́n àbábọ̀rẹ̀ lọ́kùnrin èyàn lè fẹ́ so eléyìí sọ fún wa nípa kíni ó sọ fún wa nípa ààlà tí ó wà fún mahram kí wá ní ìjẹ́ mahram kí ló fẹ́ ṣe fóbìnrin kí ìjẹ́ mahram fẹ́ ṣe fóbìnrin àkọ́kọ́ ni pé ó fẹ́ dáàbò ó fẹ́ pọ́n wọn lé a padà máa nígbàtà máa ń káwọn àdísì nísìn ẹ̀kejì ni pé ó fẹ́ ṣọ́ mọ̀lẹ́bí ẹ̀rí pé láyé lónìí a gbọ́ in tó jẹ́ pé tí ò gbórí tẹ́lẹ̀ bàbá tó ń sanwọ́ mọ́ ní ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n bára wọn ṣe nǹkan tí ò yẹ kí wọ́n bára wọn ṣe látàrí wípé àṣẹ kíni àwùjọ wa
àwọn mí ò lùlànà tí Islam fẹ́ ká lò láti fi ṣe kíni láti fi bára ẹni gbé láàrin ọmọ síra wọn ni láàrin òbí sọ́mọ ni ẹni tó ń bá ní gbélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Islam ẹ̀nà fi àwọn fàbọn sọ fún pé Islam bá ìgbà tá ń lò mú ó sì tún bá ìgbà tá pàrà máa lò mú. So Islam ṣe kíni ó máa ń ṣe i'tibaru ma sayakun ní tó padà ṣẹlẹ̀. So ẹni tí ó bá tẹ̀lé orípa Islam Ànábì sallallahu alaihi wasallam sọ fún ẹgbẹ́ kíni taraktu fikum amrayn lan tadillu ma tamassaktum bihima mo fi nǹkan méjì lẹ̀ fún yín ẹ̀ ní sọ̀rọ̀ láíláí pàtẹ́ máa ń tẹ̀lé àwọn nǹkan méjèèjì yẹn. So ti báyìí ní sí àwọn méjì ní kíni ọ̀rọ̀ Ọlọ́run bá bí jẹ́ al-Qur'an àti eléyìí tó ń jẹ́ kíni eléyìí tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú sunnah Ànábì sallallahu alaihi wasallam. So àwọn nǹkan tí ìjẹ́ máa rọ̀mù tó ṣe kíni tó fẹ́ dáàbòbò òun ni pé kíni àwùjọ family so kẹjẹ ẹ̀jẹ̀ tí ó ṣe kíni ẹ̀jẹ̀ tí ó jọra kó má dàpọ̀ mọ́ra wọn. Ẹlẹ́kẹta àbí ẹlẹ́kẹrin òun ni pé kíni Islam fẹ́ kó jẹ́ pé ọkùnrin kálukú balẹ̀ láwùjọ wa àwọn obìnrin wa wọ́n lè jáde bí máa fẹ́ lọ wọ́n máa ní hajjá so tí máa ní sí ẹ̀rù ní máa bà wọ́n ní pé kíni ó ṣe wọ́n ara rẹ̀ ní pé kíni nínú àwọn àdísì tó ń sọ fún wa nípa ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó fílẹ̀ fún wa lọ́nà tí márùn-ún fi dágbà obìnrin òun ni pé kíni Ànábì sallallahu alaihi wasallam sọ pé obìnrin kan la tusafir imra'atun tu'minu billahi wal yawmil akhir illa ma'a dhi mahramin obìnrin kankan tó gbà fọ́lọ́run bá àtijọ́ àlèkìyàmọ̀ ò gbọdọ̀ ṣe ìrìn àjò àyàfi kó lọ́kùnrin tó jẹ́ márùn-ún tí ó ṣe kíni tí ó tẹ̀lé lọ. So eléyìí ó ní ẹ̀kọ́ tó pọ̀ ara rẹ̀ ní pé yóò dáàbò obìnrin gangan lára ewu ojú ọ̀nà. So a ní sọ wípé nítorí pé bóyá láti bí sógúnmọ̀ ṣọ́nà ni kò rẹ́dà kò sí wàhálà ọ̀nà tẹ̀ no ìyẹn nìkan kọ́. So nígbà míì wà tó jẹ́ pé ẹ wo ní ìsìn obìnrin travel lọ ní ìsìn yìí ló sì jẹ́ pé lọ́nà Ìlọrin sí Ògbómọ̀ṣọ́ náà kí mọ́tò bàjẹ́ àwọn obìnrin tán wà láàrin ìlú gan tí mọ́tò bá ti bàjẹ́ yóò kàn sọ pé yóò kàn pọ̀kọ̀ rẹ̀ ní pé mọ́tò ti bàjẹ́ mọ́tò yìí bàjẹ́ sí ní ìwé sí pàkẹ́sì mọ́ sí máa lọ létí. So káwà wo báyìí ní ìsìn kó wá jẹ́ pé bóyá òru àbíbì kan obìnrin wà òní kan bòrò sí fẹ́ ṣe. So nígbà míì wà náà tó jẹ́ pé ìrí mahram obìnrin pẹ̀lú rẹ̀ ó máa ń wulẹ̀ lé àwọn tó máa lérò aburú sí ọmọ ilé wọn dànù tó máa sì fẹ́ nípa tó dáàbòbò wọ́n ṣe kíni aburú ò ní níbi kan. So eléyìí ni àwọn ẹ̀kọ́ tó wà fún kíni tó wà fún ìmọ̀ báre ìmọ̀ jẹ́ kí márùn-ún tẹ̀lé obìnrin travel kódà ó dọ́rọ̀ hajj náà. So hajj sọ̀rọ̀ yẹn fóbìnrin tí ó jẹ́ báyìí nìsí hajj sọ̀rọ̀ yẹn fóbìnrin nígbà tí àwọn ṣùgbọ́n tí yàn bá ti pè ara ẹni pé kó lẹ́ni tí ó tẹ̀lé lọ kó jẹ́ mahram bóyá ọmọ rẹ̀ ní bóyá ọkọ rẹ̀ ní. So àwọn tó wọ́n rán ìyàwó wọn lọ hajj nǹkan tó dáa ní but ká jẹ́ kó jẹ́ pé a tẹ̀lé òfin ṣẹ̀ríà ètì mélòó fàṣádò ti ṣẹlẹ̀ nítàlá rí pé àwọn ọkùnrin àtúgbé tí wọ́n ṣẹlẹ̀ tọ́ ara wọn tí wọ́n tẹ́ẹ̀kọ́ Nàìjíríà nígbà tí wọ́n dé hajj ẹlòmígbà tí wọ́n kò ní hajj gbà tí wọ́n dé Nàìjíríà tí lórí pé wọ́n ṣe kíni fàṣádò ṣẹlẹ̀ láàrin wọn. So tá bá tẹ̀lé ìlànà tí Islam lákàrẹ̀ gbélé nìsí a rí pé a ṣe kíni a mú bọ́. Ẹlẹ́kejì ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yakhluwanna rajulun bi imra'atin illa ma'a dhi mahramin ọkùnrin kankan kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ wà níbi kan tó pamọ́ pẹ̀lú obìnrin àyàfi kí márùn obìnrin yẹn wà ń bẹ̀ tí ó ti báyìí nísìnyí. So kí tún ni Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé ìrẹ́ Ali la tutbi'in nadhara tó ti ká máa rí ojú wálẹ̀ Islam kọ́ wa ká máa rí ojú wálẹ̀ gbàtà bá rí àwọn obìnrin tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe lẹ́tọ̀ wa. So Ànábì ní fa inna malakal ula wa laysa lakal akhar so ti báyìí nísìnyí má máa wo obìnrin má máa tẹ́jú obìnrin tó bá sì sìnkú lẹ́lẹ́kọ̀ọ́kọ́ ìwọ ni Ọlọ́run ní bọ̀ àmọ́ tó bá sì sìnkú lẹ́lẹ́kejì tó bá tún wá tún lẹ́lẹ́kejì pé kò ń ṣe kò sì sí báyìí ó ti di pé mọ́mọ́. So kí ni báwo lóbìnrin ó ṣe ṣe pẹ̀lú ẹni tó jẹ́ mahram àtẹni tí è ṣe mahram. So obìnrin tó bá wà pẹ̀lú mahram ẹ̀ wọ́n lè jọ sọ̀rọ̀ normal ọ̀rọ̀ wọ́n lè jọ wà níbi kan náà tí ò sẹ́lómi láàrin tí ò sẹ́lómi bẹ̀ wọ́n jọ wà nílé wọ́n jọ wà níbi tó pamọ́ àti bẹ́ẹ̀ lọ. Ó lè bọ́ ara lẹ̀ láì lo ìjáàbù tó bá wà ní ọ̀dọ̀ mahram ẹ̀ tó bá wà lọ́dọ̀ mahram ẹ̀ ó lè ṣe kíni ó lè bọ́ jáàbù àmọ́ gbèdéke tó lè bọ́ kò gbọ́dọ̀ fi
ní tó bá ti jẹ́ àyà rẹ̀ débi orókún kò gbọdọ̀ fílẹ̀, ní tó wà láàrin àyà rẹ̀ débi kíni débi orókún rẹ̀ kò gbọdọ̀ fílẹ̀. Ó mìíràn pé obìnrin lè wọ bóyá gáùn nísì àbó lè wọ aṣọ tó máa ń wọ̀ normally nínú ilé láìsẹ́ pé ó jẹ́ kíni láìsẹ́ pé ó gbé ìjáàbù àbí nìkan bọ̀. So even bàbá rẹ̀ tó wọ́n bá ti bàlágà ọmọbìnrin bàbá rẹ̀ tó bí kò lè rí láti bí àyà rẹ̀ mọ́ débi orókún rẹ̀. So eléyìí wọ́n ń pè ní kíni áwọ̀rọ̀ tó ń mọ̀gán lágọ̀, áwọ̀rọ̀ tó ṣe kíni áwọ̀rọ̀ tó le tó jẹ́ pé ẹnìkan kan ò lè lárò ní láyé àyàfi ọkọ rẹ̀ nìkan ló lè lára rẹ̀. So ẹni tó bá jẹ́ mahram obìnrin ó lè wà pẹ̀lú ẹmílé wọ́n jọ jókòó kan jọ máa sọ̀rọ̀. So ara rẹ̀ ní pé kíni wọn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ó jọ mú ọ̀rọ̀ nípa in tó lè mú ṣáwà àbí nǹkan tó lè mú fìtínà wá láàrin ara wọn ìwọ̀n wọ́n sì jẹ́ kíni wọ́n sì jẹ́ mahram ara wọn. So báwo ni obìnrin ṣe ń ṣe pẹ̀lú ẹni tí ṣe mahram ẹ̀, báwo ló ṣe kó obìnrin ṣe pẹ̀lú ẹni tó ṣe mahram ẹ̀, bó ṣe kó ṣe kó wọ ìjáàbù kó má fi ara rẹ̀ lẹ̀ nígbà tó wà lọ́dọ̀ ẹni tí ṣe mahram ẹ̀, kó má ṣe kíni kó má fi ara rẹ̀ lẹ̀. Ẹlẹ́kejì ni pé kò sí à ń fọwọ́ kan ara ẹni, kò sí à ń fọwọ́ kan ara ẹni. So ẹlẹ́kẹta ni pé àwọn méjì ò gbọdọ̀ jọ wà níbi kan náà tí ò sẹ́ni kankan bẹ̀rẹ̀ tó ṣe kẹta wọn láwọn tí wọ́n ṣe mahram ara wọn ni o. So ẹlẹ́kẹrin ni pé káwọn méjì kí wọ́n dẹ́kun à ń sọ̀rọ̀ tó lè kíni tó lè lead sí ṣáháwà, pé káwọn méjì máa gbádùn pẹ̀lú nǹkan tó wà lára àwọn méjèèjì. So eléyìí òun ni nǹkan tí Islam kọ́ wa nípa bí obìnrin ṣe lè ṣe pẹ̀lú ẹni tí ó ń ṣe mahram ẹ̀. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. So báwo ni obìnrin ṣe wá fẹ́ ṣe nígbàtí ó bá bára rẹ̀ níta tí ò sí mahram ẹ̀? Because ní àwùjọ wa àwọn nǹkan ó máa pa ọkùnrin àti obìnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ ara wọn pọ̀, wọ́n jẹ́ lọ school ni, wọ́n jẹ́ òṣìṣẹ́ níbi kan náà ni, wọ́n pàdé ara wọn ní àwùjọ kan, wọ́n lè jẹ́ lecture, ó lè jẹ́ pé bóyá a fẹ́ lọ ṣe passport àbí anywhere náà sì lè pàdé ara wọn. Báwo ni ó ṣe yẹ kí obìnrin àtọkùnrin tí wọ́n ṣe mahram ara wọn báwo ló ṣe yẹ kí wọ́n bára wọn lò? Alákọ̀ọ́kọ́ ni pé wọ́n gbọ́dọ̀ máa bára wọn sọ̀rọ̀ lẹ́ni tí ó yẹ pé ó ń dín ohùn. Obìnrin bá fẹ́ sọ̀rọ̀ tí sẹ́ni tí ìṣẹ́lẹ̀ tọ̀rọ̀ àbẹ́ tí ọkọ rẹ̀, so kò gbọ́dọ̀ máa ṣe kí ni, kò gbọ́dọ̀ máa dín ohùn sọ̀rọ̀, ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí bọ́lọ̀ ṣe dá. So ẹlòmí wà nípa wípé bọ́lọ̀ ṣe dá naturally, bó sì mọ́ sọ naturally nǹkan tó máa ń fa ọkùnrin ni. So irú ẹni báyìí kó máa sọ̀rọ̀ àgbà tó bá yẹ kó wà necessary ní àwùjọ tí ó bá bára rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé kán ni kí àláwà bóyá mosque ní ìsìn àbí àbí àti fẹ́ ṣe lecture, ibi tí ọkùnrin gbà wọlé ó ṣe kí ni ó yàtọ̀ sí ibi tí obìnrin gbà wọlé, kí ó má ṣe kọlùwà. So tí nǹkan wá pa wọ́n pọ̀ gẹ́gẹ́ bá ṣe sọ wípé in tí ó dá àbí tí Islam ṣe ní dandan gan ni fún obìnrin ni pé tó wá fẹ́ travel ó ṣe kí ni kó travel pẹ̀lú mahram ẹ̀. Ẹni tí ó bá ní iṣẹ́ tó ń ṣe tó iṣẹ́ yẹn gbà kó máa travel kó mọ́kọ̀ rẹ̀ lọ́wọ́ tó bá ti marry, tí ó bá ti marry kó mú mahram ẹ̀ lọ́wọ́, tí ó ti yé báyẹn ní sí. So ẹni tí iṣẹ́ bá pa ohun àtọkùnrin tí iṣẹ́ lẹ́tọ̀ rẹ̀ pọ̀ tí wọ́n sì fẹ́ travel, so eléyìí nǹkan tó lágbára ni. But ẹni tó bá bára rẹ̀ níbẹ̀ nítorí dọ̀rúrọ̀, yá obìnrin tọkọ rẹ̀ ti kú tí ò lẹ́ni tó fẹ́ kẹta fún tó yẹ pé òun náà ló ń ṣiṣẹ́ tó fi ń bọ́ àwọn ọmọ rẹ̀, for example tó dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni tó jẹ́ pé bí corporate environment kan tó yẹ pé wọ́n máa jọ ní láti travel, tó wá travel pẹ̀lú ẹni tó ń ṣe lẹ́tọ̀ rẹ̀, kán bá débi tí wọ́n ń lọ pé wọ́n fẹ́ sùn hotel for example, káwọn méjì gba ọ̀nà yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n sùn síbẹ̀ káwọn jọ sùn pọ̀. So ti yé Ànábì sallallahu alaihi wasallam náà kọ́ wa pé àwọn ọmọ wa nígbà tó máa ti pọ́ ọmọ ọdún méje pàápàá wọn láṣẹ kán máa kírun, àwọn tó jóbìnrin nínú wọn kán máa lò jáàbù. So ti yé báyìí àmọ́ nígbà yẹn kò sí jọ́nà yẹn fún wọn, kò sí jọ́nà yẹn fún àmọ́kápá wọn láṣẹ kán máa ṣe kíni kán máa kírun. So ti àmọ́ tó máa pọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ̀nà wọn tàbá ti kírun. So ti báyìí ní sí wọ́n máa ti pọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ̀nà wọn tàbá ti kírun. Nígbà yìí tó máa pọ́ ọmọ ọdún mẹ́wàá yìí náà ẹ wá ṣe kíni ẹ̀yà ibùsùn wọn tí wọ́n ti mọ̀ sùn.
so ti yé ẹ ṣe kíni ẹ ya ibùsùn wọn tí wọ́n ti máa sùn so eléyìí ń kọ́ wa nípa wípé táwọn rí lónìí nípa ẹgbẹ́ táwọn ẹlòmí ò sọ wípé wọn àti ẹ̀gbọ́n wọn àbábúrò àwọn ń bára wọn ní nǹkan pọ̀ láti ọdún tó ti pẹ́ sẹ́yìn ẹgbẹ́ táwọn àwọn kékeré so ti báyìí nísìnyí àwọn atánkéré náà wọ́n dàgbà pẹ́lú wọn JSS pẹ́lú wọn LSS so àbí wọn àwọn primary school ká mọ̀ jẹ́ kán mọ̀ dáwà lọ́pọ̀lọpọ̀ ọgbà especially time tàwà yìí ká mọ̀ jẹ́ kán mọ̀ dáwà so ọmọ tí ó kéré ta fún ní fóònù for example tó rẹ̀ mọ̀ dáwà lọ́pọ̀lọpọ̀ ọgbà ó lè tó wá ṣe kán gbà mí ó lè mọ̀ ṣe monitor àníní monitor so láti gbé lé ilẹ̀ ní àṣetán lè tara rẹ̀ bọ̀ wọlé àwọn tá ní àwọn àbúrò abẹ́gbọ́n ẹ̀gbọ́n ìyàwó ẹ̀gbọ́n ọkọ tí wọ́n gbọ́dọ̀ wa ká máa fi àlàálẹ̀ láàrin àwọn ọmọ wa àti àwọn nígbàtí Ànábì sallallahu alaihi wasallam sọ pé obìnrin kan gbọ́dọ̀ wọlé tí ọkùnrin kan gbọ́dọ̀ wọlé tí obìnrin àbí kó jẹ́ pé pẹ̀lú lẹ́tọ̀ rẹ̀ ìkan àwọn sàhábà béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé Ànábì afara'ayta al-hamwa ẹ̀gbọ́n bàbúrò ní ńkọ́ Ànábì ní al-hamwa al-maut ẹ̀gbọ́n bàbúrò ní ìkúnù ni pé fitna tó lágbára ni so ti báyìí ní ó padà sí ọ̀rọ̀ wata kọ́kọ́ sọ ní bẹ̀rẹ̀ pé ẹni tó lè jẹ́ mahram obìnrin ẹ̀gbọ́n àbí àbúrò ọkọ rẹ̀ síbẹ̀ because ìyẹn lè fẹ́ ẹni tó bá jẹ́ mahram obìnrin lára ṣẹ́rù tún mahram ní pé ẹni yóò gbọ́dọ̀ lè fẹ́ obìnrin yẹn láíláí ní tápẹ̀ ní mahram ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin obìnrin ṣe mahram obìnrin ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé kíni ẹni tó jẹ́ pé wọ́n ní by nature wọ́n ń ṣe ẹni tó jẹ́ pé tó máa bára wọn sọ̀rọ̀ àbí tó máa ríra wọn mú gbádùn síra wọn ó gbádùn síra wọn pé ní ìwò fẹ́fẹ́ ní ìgbádùn wípé bóyá ẹ̀hẹ́n so níbi táwùjọ bá ti dáni mọ́ sọ àhá so gbogbo àwọn ilé òun ni nǹkan tí Islam kọ́ wa kí wá láwọn ẹ̀kọ́ táàrí kọ́ nípa ọ̀rọ̀ ṣe márùn-ún ara ẹni pé kálọ̀mọ̀ wípé ìyàn márùn-ún fún wa àti gbogbo àwọn boundary tí Islam fún àwọn obìnrin wọ́n ṣe pé láti district wọn o wọ́n ṣe pé láti limit wọn o bí ò sí láti ṣe kíni láti dáàbòbò wọn láti jẹ́ kí àwọn ọkùnrin tán bá ní èròǹgbà burú pẹ̀lú wọn láti má jẹ́ kí wọ́n rí bí dọ́dọ̀ wọn so àti láti fún wọn ní kíni láti fún wọn ní ààbò bóyá wọ́n lọ ni wọ́n bọ̀ ni concept mahram yìí tàbá wo dáadáa a rí pé gbogbo ìsìnà tó ṣẹlẹ̀ lónìí nípa ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin gbogbo ẹ̀ ní mahram ti tẹ́kẹ̀ àyàfẹ́ni tí ó bá ṣe kíni àyàfẹ́ni tí ó bá tẹ̀lé lókù so ara rẹ̀ náà ni pé kíni ara rẹ̀ náà ni pé Islamu ó yàn fún wa àwọn tí wọ́n ṣe mahram wa o kódà táwa bá ń wò tó bá jẹ́ pé nínú culture wa wọ́n fẹ́ jọ mahram àmọ́ wọ́n ṣe mahram ara rẹ̀ ni pé kíni ara rẹ̀ ni a ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n àbábúrò ọkọ a ti sọ̀rọ̀ tó jẹ́ cousin ọmọ ẹ̀gbọ́n àbí àbúrò bàbá obìnrin tó jọ́kùnrin kìí ṣe mahram ẹ̀ o cousins òun ṣe kíni òun ṣe mahram àmọ́ nephew obìnrin ó lè jẹ́ mahram ẹ̀ obìnrin ó lẹ́gbọ́n àbí àbúrò ọkùnrin ìyẹn wá bímọ ìyẹn là ń pè ní nephew ó lè ṣe kíni ó lè jẹ́ mahram ẹ̀ so àmọ́ ẹni tó bá ti jẹ́ cousin obìnrin ọmọ ẹ̀gbọ́n àbọ́mọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n àbọ́mọ àbúrò bàbá rẹ̀ kò lè ṣe kíni kò lè fẹ́ o àmọ́ uncle òun lè jẹ́ mahram bóyá ẹ̀gbọ́n bàbá àbí àbúrò bàbá ó lè jẹ́ mahram so afẹ́fẹ́ èèyàn ẹ̀ tí wàá fẹ́ láyé wò tí yọ̀ǹda ìyẹn ó ṣe mahram ẹ̀ o so wọ́n lè jọ travel wọ́n lè jọ wà níbì kan náà tí ó jẹ́ kọlùwà àti bí àti bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n àdúgbò wípé brọ́dà mi ládùúgbò ní ọwọ́ náà dàgbà sí àbúrò wa ládùúgbò náà ni so eléyìí kìí ṣe mahram o so àwọn ọmọ wa tánjóbìnrin tán kéré káwọn mọ̀ jẹ́ kíni káwọn mọ̀ fi wọ́n tẹni tí ò ń ṣe tí ò lè jẹ́ mahram wọn fún kíni fún ọ̀pọ̀lọpọ̀ gbà tó bá fẹ́ wáyé kó jẹ́ nǹkan tó jẹ́ kíni ìtọ̀rúrọ̀ nǹkan tó jẹ́ pé bóyá ìwọ̀n ẹlòmí kíyàn ó fi fún kíyàn ó jẹ́ kó dúró tì at that point in time ṣe ti yé so ara rẹ̀ ní pé kíni ara rẹ̀ ní pé a ti sọ pé tó lè máa fẹ́ travel Islam ní kí mahram ẹ̀ ó tẹ̀lé ó fẹ́ lọ sí hajj ni ó fẹ́ lọ ilé ìwé ni ó fẹ́ gbogbo tó fẹ́ ṣe láti fi kíni láti fi pamọ́ àti sọ̀rọ̀ ilé àmọ́ example wa nípa ọ̀rọ̀ kíni nípa ọ̀rọ̀ mọ́tò pé obìnrin tó ń dá travel lóru àbí lálẹ́ tí mọ́tò bàjẹ́ sọ́nà bó ló sì fẹ́ ṣe so kí tó ni
a ti sọ bí obìnrin ṣe gbọ́dọ̀ ṣe lọ́dọ̀ ẹni tó jẹ́ mahram ẹ̀ a ní pé ẹni tó lè rí gbogbo obìnrin yányán láyé ọkùnrin ọkọ rẹ̀ nìkan náà ni ọkọ rẹ̀ nìkan ló lè rí ìhòhò rẹ̀ tán yányán bàbá tó bí gan nígbà tó bá ti bàlágà bàbá tó bí ò lè rí láti bí aya rẹ̀ níbi orókùn rẹ̀ so tó bá wà lọ́dọ̀ mahram ẹ̀ lóbìnrin kò lè sí láti bí aya rẹ̀ lórókùn rẹ̀ kò lè sílẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwa bàbá àbáwá ta kò ní wà ní yù tá bá lọ́mọ obìnrin tó dàgbà tó ti tó lé ọkọ lọ bóyá one school ni bóyá ó kọ́ṣẹ́ lọ́wọ́ ni tó lóun fẹ́ má rẹ̀ ẹjẹ́kájẹ́ kó márì ṣe rí wallahi Islam èyàn ní ẹ̀sìn ò gba ṣáwà lórí èyàn ò gba àdámọ́tọ́nà dámọ́ wa lára wa so ti yé nípa wípọ́ mọ́ sọ kóhun fẹ́ márì bàbá ń wò pé dandan ni kó parí school àbí dandan ni kó débì kankan tó márì gbogbo tàbá wù kó jẹ́ pa fẹ́ sọ pé kóbìnrin yà chífù ìjẹ́ kó márì yẹn ò di lọ́wọ́ nígbàtà bá ti wẹ̀ tàwẹ́ fọmọ fún tí ò ṣe pẹ́ ní dúkùlà fẹ́ fọmọ fún tó bá dẹ̀ kúrẹ́ káàdọ̀ fẹ́ tó fẹ́ tàwẹ́ fọmọ fún náà tó bá ṣe pẹ́ ní tó yẹ kó láti lè rẹ ni tó ní gbìyànjú a lè sọpọ́tì ẹ̀ bàbá ìyàwó lè wò pé ókè o fẹ́ márì adẹ̀dẹ̀pẹ́ ní ìyẹn ni dáadáa ni àmọ́ ẹ̀yin méjì ní sí ọkọ níṣẹ́ lọ́wọ́ lóòtọ́ àmọ́ bóyá in tí ó ní tó nídì láti fi sọ pé ìgbàláyè ó wà fún àwọn méjèèjì láti ṣe kíni láti ṣe tí àwùjọ pè ní standard fún àwọn méjì láti márì wọn nígbà yìí a lè support wọn as family ìsọpọ́tì yìí ó gbáwájú pé ká sọ yí pé ókè o afilépọ̀ tí a fọ̀nà olókà nítorí pàwọn méjì ṣe nìká owó táwọn yẹn náà bí nìká tó yẹ pé wastage wà ń bẹ̀ wọ́n yẹ táà fi kọ̀nvátì ara rẹ̀ ká fi ṣàánú àbí láti fi ran ọkọ ìyàwó àti ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ márì lọ́wọ́ wallahi Ọlọ́run bá sọ pé táwọn méjì bá jẹ́ ẹni tí ò ní Ọlọ́run bó ràn wọ́n lọ́wọ́ nínú ọlá rẹ̀ àwọn ọmọ wa tó wà school kódà tó bá ṣẹ̀ wọ school tó bá sọ pé tó wù kó fẹ́ márì ẹ jẹ́ ká jẹ́ kó márì ọmọ nǹkan tí wọ́n rí gbà mí so tá bá wá sọ pé ká jẹ́ kó márì yẹn látara bẹ̀ fìtínà lè wọlé and then bàbá mi sọ wípé wo school ló lọ yìí o mi ìfẹ́ tẹ̀ kọ́kọ́ gbọ́ pé nìkan kọ́ fẹ́ rí mi kó fẹ́ fi wọn náà ẹni tó ń bọ̀ wá tó lọ fẹ́ fẹ́ ọmọ wa àmọ́ bóyá èèyàn burúkú náà bóyá dáadáa àti ẹni kó kọ́mọ̀ wá náà irú ilé nìsín yóò kọmọ yìí síta fún ọmọ yìí nìsín ó lè máa ṣe nǹkan míì tó burú ju in tó yẹ kó achieve gan lọ pẹ̀lú nìká tẹ́bọ̀ padà wá gbọ́ tán yóò padà wá di pé aburú tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tán kò sí nǹkan nǹkan fẹ́ ṣe àṣàbọ̀ ọmọ àbíyà ọmọ tó bá lọ lóyún nìsín ìgbìlẹ̀ fẹ́ ṣe sí ẹ̀ lépa náà ẹni tó fún lóyún nìsín ẹ̀ lépa so eléyìí sọ ọ̀nà tí aburú fi ń wọnú àwùjọ wa látara wípé àwọn ọmọ láwọn fẹ́ márì àwọn fẹ́lẹ́ tí wọ́n jẹ́ kan márì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́jẹ́ ká ìdíwẹ́ta àwọn ọmọ wa tán jóbìnrin ẹjẹ́ kan mọ̀ láti kékeré pé ẹni yìí máa rọ̀mù ẹni yìí kún ṣe máa rọ̀mù ẹni tó bá jẹ́ máa rọ̀mù ẹgbẹ́ ṣe lè ṣe sí ni ní tí wọ́n ṣe máa rọ̀mù ẹgbẹ́ ṣe lè ṣe sí ni káwọn ọmọ ká kọ́ wọn gbọ́n ṣe lè ṣe so that ẹni tẹ́kan máa tẹ́lẹ̀ pápá rẹ̀ ládùúgbò tó bá ní pé ọmọ pé èmi lẹ̀gbọ́n rẹ̀ ládùúgbò báyìí báyìí ni ó ti mọ ààlà tó yẹ kẹ́nìyẹn kó dé pẹ̀lú òun yóò sì máa láti ó yẹ kó dé so abẹ́lọ́ ọba kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àti ẹni tí ó sọ àti àwọn tagbọ́ abẹ́lọ́ ọba kí ó má jẹ́ kó jẹ́ ìbàlẹ́jọ́ àpòrúfà níjọ́ àlùkìyámà abẹ́lọ́ ọba kí àwọn ọba tó àwọn ọmọ wa nítorí pé wà lọ́wọ́ yẹn ilé dátọ́mọ ọlọ́ba lọ́mọ báyàn tọ́mọ so ká gbìyànjú ká fi ẹ̀sìn tó àwọn ọmọ wa ká sì mọ̀ bẹ̀rẹ̀ ọba kọ́lọ́ba bá wa ìyá wa ní dáadáa so àní jù báyìí lọ wa sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sallam